nígbà tẹ́ ti wá rí iná mélòó lè ti á mú ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ẹgbẹ́ nìkan kan àkọ́kọ́ EFCC mú yàn. tí ibi tó le dé gan àbáṣibí nílé ní gọ́ọ̀mẹ́ntì nílé ìjọba níbi tá a bá mọ́tò official cars. níbo ni a wà. àwa àwọn tó ṣe lọ náà ni gbogbo ẹ̀ wà. mélòó wọn ti rí gbà padà. ẹ̀rọ àti ní kọ́mítì tí ó kọ́ wo gbogbo nǹkan tó sọ̀rọ̀ tó jẹ́ tìjọba tí kọ́mítì yẹn bá parí iṣẹ́ wọn àmọ́ bá ṣe máa gba àwọn ẹrù ìjọba bá ṣe máa gbà padà ṣùgbọ́n èèyàn ò lè fẹ́ máa ṣiṣẹ́ ìlú kó tún máa wẹ̀yìn wípé báwo náà ṣe ṣe lánàá so a fẹ́ kí ìṣèjọba wa kó máa tẹ̀síwájú àwọn kan àti gbéṣẹ́ yẹn fún wọn àwọn yẹn ń bá iṣẹ́ yẹn lọ àbájáde àti gbogbo bá ṣe máa ṣí ẹ̀gbọ́n láìpẹ́. owó oṣù òṣìṣẹ́ náà tẹ́ ni wọ́n ń rí san báyìí owó ìpínlẹ̀ Ọ̀ṣun ni àbí ìdílé Adélékè ló yá wọn lówó. ara ọ̀nà kan náà ni pé gbogbo alamọ security vote pé ìpọn fáwọn gómìnà tó dẹ̀ jẹ́ pé owó ńlá ni. nígbà tí gómìnà wa gba tán sọ fún pé ó wà ìtẹ́tù sí owó yìí o security vote ìbéèrè tó kọ́kọ́ béèrè ni pé kí ló wà fún àwọn ní àjẹmọ́nú kí wàhálà ṣá máa ṣe wà nílùú ló wà fún fọlọ́pàá ń bẹ̀ fún sójà ń bẹ̀ tó bá wà fún immigration fún báyìí fáwọn gómìnà wa ní pé tóun bá gbarú owó ṣé lè lòun ṣe fẹ́ kọ́ dà mọ́tò lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ rà Ọlọ́run ti fẹ́ kẹ́ ìdílé àwọn Ọlọ́run kẹ́ ìdílé wọn lọ́sùn débi tó jẹ́ pé tá a bá wo ìran wọn tí bàbá wọn jẹ́ sẹ́nítọ̀ tí ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ gọ́fúnà tó tún wá di sẹ́nítọ̀ tọ́lọ̀ wá kádàrá pò náà ó jẹ́ sẹ́nítọ̀ ó tún wá di gọ́fúnà wọ́n gbà pé gbogbo nǹkan táwọn bá ní káwọn fi máa yin Ọlọ́run lógo káwọn lè fi máa fi sin ará ìpínlẹ̀ Ọ̀ṣun. irú owó yìí kò dá sápò kò gbá o ó wà lára owó tó dà mọ́ owó tàbí sanwó oṣù òṣìṣẹ́. èló ni security vote yẹn. millions I don't want to say it in the public. owó yẹn pọ̀. ó pọ̀ dáadáa. ó lé ní 1 billion. bí ó bá dẹ̀ tó bílíọ̀nù a máa súnmọ́. tí ò bá tó bílíọ̀nù. a máa súnmọ́. ó súnmọ́. bẹ́ẹ̀ ni. ló túmọ̀ sí pé ó tẹ̀ ti kọjá 500 million. ṣùgbọ́n tẹ̀yàn bá gbarú owó yìí tó sọ pé wọ́n ní èmi mo ní o kí n máa fi ṣe nǹkan báyìí ṣùgbọ́n mo dà sápò ìjọba mi ò fẹ́ rú owó yìí ọmọ ìlú mo fẹ́ fi sìn kò yẹ kó wáyé ẹ̀yìn lẹ́nu pé mo láti rówó sanwó oṣù òṣìṣẹ́. ṣé gómìnà Adélékè lówó tó bẹ́ẹ̀. Ọlọ́run kẹ́ ìdílé wọn. gẹ́gẹ́ bí agbẹnusọ wọn gbọ́n polongo ìbò. Ọlọ́run kẹ́ ìdílé wọn. Ọlọ́run wá kẹ́ ìdílé wọn débi tó yẹ pé wọ́n pariwo ara wọn gbọ́n bí tẹ́ bá ti dárúkọ Dangote ẹ máa dárúkọ Adélékè mọ́. tẹ́ bá dárúkọ Ọ̀tẹ́dọ́lá ẹ máa dárúkọ Adélékè mọ́. ṣùgbọ́n wọ́n ń ṣe ẹni tó ń pariwo ara wọn kò sí nǹkan tó lówó ní táwọn náà ò ní kò síbi tó lówó nílé sí ní àgbáyé táwọn náà ò ní tí ìṣe ọkàn tí ìṣe méjì tí ìṣe mẹ́ta tí ò tún ṣe lè tó yẹ páwọn kan tó fi ń tọrẹ. ọmọọba Dìran Dẹ́yẹmí bí a ṣe ń kówó ìdílé Adélékè wọ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun láti fi gbọ́ bùkátà ìpínlẹ̀ Ọ̀ṣun yìí ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní lílọlẹ̀ ẹ̀ lọ lọ́dún 2026 gómìnà àná Gbóyèga Oyètọ́lá mínísítà báyìí agbára ti wà l'Ábùjá ó sì ṣeé ṣe kí wọ́n parí ìdúnkù tí ń bẹ láàrin wọn àti Arẹ́gbẹ́ṣọlá lílọ yìí wọn ló ti ń yá kánkán ṣẹ́rù wọn bá PDP. ẹ ṣáàrí alágbàrí tó máa ń fi orí báyìí ìlérí asán. ìlérí asán ni ìlérí Olúwa. ìlérí asán ni tiwọn. gbọ́dọ̀ ti fẹ́ bẹ̀rẹ̀. agbára rẹ̀ wà ìlú kọ́. agbára àpapọ̀ wà agbára mínísítà gẹ́gẹ́ l'Ábùjá wọ́n tún wà. a bá wọn gbà ládùúrà kan gbé Gbóyèga Oyètọ́lá kan tún gbé wá. òbí náà bá gbẹ́ lómi wà lẹ́rù lè báyìí. ẹrù gan kò sẹ́ni tán gbé wá tí ò dáa ṣùgbọ́n pẹ̀lú kan tán ṣe lọ́wọ́ yìí Oyètọ́lá náà tún kàn máa gbé bọ̀. aráàlú á béèrè. Jackson jalè lákọ̀ọ́kọ́. ní kóòtù tí wọ́n sọ wípé adájọ́ tó dájọ́ tó ka judgement o kò wá lọ́jọ́ kan so evidence tí wọ́n give lẹ́jọ́ yẹn báwo ló ṣe fetí gbọ́ jẹ́ pé ló máa ka judgement tán pè ní technical judgement. ó yàtọ̀ sí bòtárà ló di
ẹni gómìnà yẹn lọ́wọ́ báyìí pé wọn kà wọn òwe kan. wọn tẹ sọ̀rọ̀ òwe wọn sọ̀rọ̀ òwe gbà yẹn ọ̀rọ̀ wípé adájọ́ tó ka judgement ọjọ́ kan wà nígbà tí ìgbẹ́jọ́ ń lọ tí ò wá. ẹni tó wá fẹ̀yìn jẹlẹ̀ èyí náà fẹ̀yìn ẹ̀jọ́ lẹ̀ padà. aráàlú ló padà bọ́ tiẹ̀. aráàlú ló dájọ́. ẹ má bẹ̀rù o. aráàlú ló dájọ́. iṣẹ́ tá à ń ṣe lọ́sùn kọjá wípé kí ẹ̀rù kó bà wá tí bò bá dé lọ́la. kì í ṣe Gbóyèga Oyètọ́lá mọ́. kò já àti àríro rárá. àfi tó bá jẹ́ lómii. wọ́n gbẹ́ lómii wáṣẹ̀ tó bá jẹ́ àti jẹ́gbẹ́ APC yẹn fún wọn lè jẹ́ ká máa bọ̀. APC ẹ bẹ̀rù APC mọ́. àti ẹ̀bẹ̀rù wọn àárí tí wọ́n rò àwa ń ṣiṣẹ́ lọ ní. labour nìkan lẹ wá bẹ̀rù báyìí àbí Ọ̀ṣun ti di PDP. ṣé labour exist lọ́sùn tẹ́lẹ̀ ni. labour exist lọ́sùn SDP Omiṣore Bolórìndé kánsẹ́lọ̀ àbí ọ̀nàrẹ́bù ẹ̀yọ kan báyìí wọ́n ni. pípé Omiṣore náà ẹ tún ti. ẹ mọ́ jọ papọ̀ ni àjọpá wọn pọ̀ ni àjọpá wọn bá tún lọ wá sí kọ́ pọ̀ jù bẹ́ẹ̀ lọ àti Oyètọ́lá Arẹ́gbẹ́ ò bá wọn ṣe mọ́ Arẹ́gbẹ́ ò bá wọn ṣe ó ti ya tiẹ̀ sọ́tọ̀ Arẹ́gbẹ́ ò bá wọn ṣe torí Arẹ́gbẹ́ ó gbà wípé ẹni tí a bá ṣe lóore tí ò bá mọ̀ a bá ṣe ń kà náà ó yẹ kó mọ̀ lára. ìdínà táwọn fi ń bẹ́ yín ṣe. kò tí a lè sọ pé ó ń bá wa ṣe náà ṣùgbọ́n a mọ̀ wípé kò ní bá APC ṣe. ibi tí ẹ̀yin dúró sínú tínú yín fi ń dùn báyìí pé. iṣẹ́ tá a ṣe ló múnú wa dùn. Gbóyèga Oyètọ́lá bá wá lọ padà parí aáwọ̀ pẹ̀lú ọ̀gá rẹ̀ tàbí APC lápapọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. olóṣèlú pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá. olóṣèlú òun ronú ọ̀nà kan wípé olóṣèlú ronú ọ̀nà kan wípé kò ṣeé ṣe wípé wọn ní parí ìjà yẹn ààrò kan parí ìjà. ọ̀gbẹ́ni aráàlú làwa ń bá sọ̀rọ̀. wọ́n ní ìbẹ̀rù ọ̀gbẹ́ni ìpilẹ̀ṣẹ̀. fún APC fún APC kì í ṣe fáwọn PDP kì í ṣe aláwà. Ọmọọba Dìran Ọdẹ́yẹmí àìpẹ́ yìí ni ẹgbẹ́ òṣèlú PDP yìí ní Dọ̀tún Babáyẹmí kúrò ń bẹ̀ wọ́n gba APC lọ ilé tó ṣe ṣe tó jẹ́ pé àwọn àwọ̀ kan wọ́n ti ń dọwọ́ rú PDP lọ́sùn ilé náà tún mọ jẹ́ bí ìdúnkokò pé ara àwọn ògúnná gbòǹgbò yín lẹ pàdánù sọ́wọ́ APC yìí. ọ̀nà wo ni Babáyẹmí fi jẹ́ ògúnná gbòǹgbò ọ̀nà wo ọ̀nàrẹ́bù kánsẹ́lọ̀ ló ṣe rí àbí local government chairman ló ṣe rí rẹ́pù ló ṣe rí àbí sẹ́dítọ̀ ló ṣe rí mo ló ti jókòó náà gbòǹgbò. oyè inú ẹgbẹ́ gan kò dìmú rí. kì í ṣe heavyweight. ṣé tẹ̀yàn bá ti wá jáde pé mo fẹ́ du gómìnà ó ti dògún náà gbòǹgbò nínú ẹgbẹ́ nìyẹn. tó bá jókòó náà gbòǹgbò ni á wọlé ó lè jókòó náà gbòǹgbò lójú ẹ̀yìn oníròyìn kò ń ṣògùn náà gbòǹgbò lọ́sùn lẹ́nìwẹ̀à torí pé ó jáde ipò òun fẹ́ dùbò ó fẹ́ ṣe bẹ́gbẹ́ wọ̀ àṣẹ primary òun lọ ṣe tiẹ̀ lọ́tọ̀ oníwọ̀ ni gómìnà ó gbé ẹgbẹ́ lọ kóòtù àwọn ilé election tán oníkílé ẹjọ́ ìwé lè tán ṣe fámẹ́chí tí ò dìbò olúrẹ̀ ìwọ náà fẹ́ gbà ó gbé wa lọ ilé ẹjọ́ títí wọ supreme pé wọ́n ló win primary so tí PDP tó dẹ̀ win election yìí o ìwọ nìkan gbé síbẹ̀ gẹ́gẹ́ bí gómìnà ẹ yẹ kẹ́ ti mọ̀ pé ó fẹ́ bẹ́gbẹ́ wọ ni. lẹ́yìn náà fi wá bẹ́ǹchì ẹ̀ pé o tiẹ̀ wà ní jẹ́ nǹkan kan nínú ẹgbẹ́ yìí. àti àá bẹ́ǹchì ẹ òun náà ló bẹ́ǹchì ara ẹ ọ̀nà tó dẹ̀ fi bẹ́ǹchì ara ẹ náà rí i pé nínú ẹgbẹ́ wọn ilé èèyàn nú ẹgbẹ́ àwa máa ń gba èèyàn sẹ́gbẹ́ ni kérò pọ̀ sí àti wèrè àtàsínwé àti ẹni tó gbà àtẹ tó gọ̀ gbogbo wọn lẹ́ máa rí inú ẹgbẹ́ ẹni tó bá jó lórí ẹgbẹ́ ló mọ̀ bó ṣe máa mánéjì gbogbo wọn kọ̀ọ̀kan so Dọ̀tún fúnra rẹ̀ ló wò pé ooru mú mi inú ẹgbẹ́ yìí ló fẹ́ sára rẹ̀ lọ. ṣé kò sì jẹ́ bíi pé PDP yòrò lọ́sùn. a ṣèpàdé lílo rẹ̀ yìí. kí ẹja sọ̀rọ̀ mi. Dọ̀tún Babáyẹmí fẹ̀sùn kan PDP lọ́sùn wọ́n ní ìṣàkóso rere lọ́sùn wọn lẹ́yìn tí Oyètọ́lá ti lọ wọ́n ní òsín wọ́n ní àfihẹ́yìn tí gún fi ṣọ lódà wọ́n wá fi kún wọ́n ní Adémọ́lá Adélékè kò ní ìrírí nípa bí wọ́n ṣe ń ṣèjọba wọ́n ń sọ̀rọ̀ pé kéèyàn máa jó kiri ṣe ní àbí ń ṣèṣàkóso wọ́n ní 2022 lára ìpínlẹ̀ Ọ̀ṣun ti gbádùn ìṣèjọba rere kẹ́yìn wọ́n wá ní àwọn fẹ́ wá sowọ́pọ̀ báyìí pé ẹjẹ́ á lé ìdànù torí pé ìdàgbàsókè ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ló ti rẹ̀yìn 2026 làwọn náà wá dúró lè pé ẹ mọ̀ wọ́rí o APC
àwọn ò jọ ṣiṣẹ́ pọ̀ ni ìṣàkóso rere gbọ́dọ̀ padà wá irú tí Oyètọ́lá fi ilẹ̀ kó tó di pé. mo lọ sí orí fóònù mi láti wo nǹkan láti jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tí bàbá Yẹmí sọ ó sọ nǹkan nípa PDP àbí kí ló sọ nípa APC bí ẹ̀ka jáde fúnra yín. wọ́n ní APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú wọ́n ti pàdánù gbogbo ìlérí tí wọ́n ṣe wọ́n fìdí rẹmi lórí rẹ̀ wọ́n kàn lé wọ́n wá ní owó orí sọ́rùn àwọn aráàlú bí ìgbà tí wọ́n fẹ́ pa wọ́n kú fínfín ni ìgbà wo wọ́n kọ ilé yìí ẹ̀ka December 2021 ó ṣe jẹ́ nìyẹn. ìgbà táàrin yín gúnnù. lẹ́nu méjì ni ó ti bú àwa náà báyìí ibi tó kọ̀ dí sí ni tó bá tún kúrò lọ́dọ̀ APC á tún bú wọn lọ́la. inú tí yín náà dùn gbà náà. kí ló kàn wá kí ni tiẹ̀ ibo náà bó díje bó fẹ́ ṣe gómìnà ni nígbà tó sọ ilé nǹkan tí mo fẹ́ fàyọ nǹkan tó sọ òtí ẹ̀ pátá nǹkan tí mo fẹ́ fàyọ ni pé nígbà tó wà nú ẹgbẹ́ wa orí àlébù APC pé ọkàn ń gbowó orí lásán ni wọn ọmọjọba ṣe tax àwọn aráàlú. nígbà Oyètọ́lá kò dìndìnrín ní kò mọ kankan with due respect bàbá jẹ́jẹ́ pásítọ̀ ló yẹ kó lọ máa ṣe kò mọjọba ṣe kò sí kan tí ò sọ tán pa Oyètọ́lá kí ló wá fẹ́ sọ ń pa wa ní ìsìn tó jẹ́ tuntun ẹlẹ́nu mẹ́fà olóṣèlú. Dọ̀tun bàbá Yẹmí. àìbọ̀ náà ni mo fi hàn yín àbí ẹ tí ì sọ ọgbà tí mo sọ tó bá tún padà wá orin mi là á tún kọ orin mi là á tún kọ tó bá tún dé ṣòro ilé ilẹ̀ wa pè ní olóṣèlú ṣòro ilé ilẹ̀ wa pè ní olóṣèlú gidi. ó bú àwa lé ní báyìí Adeleke òmòjọba ṣe Adeleke nǹkan tó ń sọ sí wa lé ní o ti sọ mẹ́wàá ẹ̀ sí APC ó rí so kí ló ṣẹ̀ṣẹ̀ fẹ́ sọ ó ti yẹ kẹ́ ẹ mọ̀rú àwọn olóṣèlú yẹn pé ẹni gọ́ọ̀mẹ̀ntì tí wọ́n bá rò pé àwọn lè rí jẹ́ àwọn lè bá ṣe àwọn á bú ẹgbẹ́ kan wọ́n á ṣe kinní kan ó sì ń bọ̀ wá padà bú APC gbàdúrà tó padà sí PDP ṣé olóṣèlú nìyẹn. èyí ṣe ń retí wọn. àrètí ẹ o bóde gan ní ìsìn àwọn gan ò gbà mọ́ kàńdá ni nínú rẹ̀ sí wọ́n máa ń pe kinní kan nínú fúbọ́ọ̀lù wọ́n máa ń pe kinní kan pé tá a bá ra player asset àwọn player kan tán máa wá àtàn máa ta dànù liability àwa ti ta dànù liability. ó mọ̀ káwọn èrò lẹ́yìn. èrò bolókù lẹ́yìn. kọmíṣánná fọ́rọ̀ ìjọba àbílẹ̀ àtòyè jíjẹ nígbà kan lábẹ́ gómìnà Adégbóyèga Oyètọ́lá Adébáyọ̀ Adélékè wọ́n sọ̀rọ̀ kan láìpẹ́ wọ́n ní mínísítà ètò ààbò abẹ́lé tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni fúnra rẹ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wọ́n ní wọ́n yìí sọmọ ẹgbẹ́ APC mọ́ bẹ́ẹ̀ sì rèé àgbòrò kí PDP pariwo ta ṣé ó ti wá nú ẹgbẹ́ òṣèlú yìí torí ẹ̀yin ó mọ̀ ń pa rẹ̀ dáadáa tó bá dọ̀rọ̀ PDP lọ́sùn wọ́n ní wọ́n yìí sọmọ APC mọ́ tó wọn bá sì jẹ́ APC mọ́ PDP ni ó kàn. lákòókò ẹni tẹ́ ń sọ̀rọ̀ ẹ̀ yìí náà wá sọ pé Dìran ta ni ọ̀rẹ́ ẹ bí ọmọ ìyá òun ni. Adébáyọ̀ Adélékè. bẹ́ẹ̀ni. ọ̀rẹ́ yín ni. ó kù ní ọ̀rẹ́ a ti di ọmọ ìyá. mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣe má jẹ́ wíyà yín lẹ́nu tó bá kanlẹ̀kùn tó bá wọlé. nígbà tó ń ṣe ìgbéyàwó èmi ni best man ẹ̀. so kò sí nǹkan tí ó sọ tàbó ṣe tó jájòjì sí mi. ẹgbẹ́ ló yà wá bá yàrá wa gẹ́gẹ́ bí ọ̀rẹ́ kò possible. nígbà tá à ń polongo ìbò lọ́sùn àwọn iléeṣẹ́ rédíò kan Rave FM wọ́n dá ọgbọ́n kan Dìran afẹ́rí ẹ̀ wá sọ̀rọ̀ nípa gómìnà Nurudeen Adeleke o wọ́n gbà pé mi nìkan ni máa wá èmi náà bá múra ń bá débẹ̀ mo jókòó báyìí sórí àlééfà sórí ibi àga pé ká bẹ̀rẹ̀ interview àṣà ti pe Báyọ̀ náà wípé Báyọ̀ wá sọ̀rọ̀ nípa Oyètọ́lá o tóun náà mọ̀ pé mo wà ń bẹ̀ ó wọ studio báyìí lórí mi náà bá ní àlè padà mọ́ ẹ̀yìn méjèèjì ọlọ́mú yín ẹ̀yẹ ìjọ jókòó kẹjọ máa sọ á ní yes á sọ̀rọ̀ nípa Oyètọ́lá ìbílẹ̀ sọ̀rọ̀ nípa Adélékè a jọ ṣe interview for 1 hour kò sí gbọ́n mi sí omi ò tó dá issues lájọ sọ̀rọ̀ lé lórí Oyètọ́lá ò ṣe báyìí kò ṣe báyìí táwọn bá débẹ̀ àwa ṣe báyìí gómìnà yín orin nìkan ló mọ̀ wọ́n ọ̀rẹ́ mi wọ́n ti ẹ̀ ń jó. nígbà tá a wà ní yunifásitì fújì là ń pè wọ́n gan torí wọ́n gan ó kọrin ju barista lọ káwá sọ pé torí pé ó jẹ́ fújì yẹn ọ̀gá òsì lọ́pọlọ ẹ̀yìn mo mọ nǹkan tó mú jáde mo mọ ọpọlọ tó wà lórí ẹ̀ ọ́bì níjó ọ́bì lórin ìwọ náà ní ọ́bì ò lẹ́bù bá a ṣe fi ṣe àlàyé ọ̀rọ̀ fúnra wa nìyẹn
ṣẹlẹ̀ lè tó wá sọ nípa t'Arẹ́gbẹ́ ìjà ló dé lórí dòwe Arẹ́gbẹ́ tí ò mọ̀ ṣe mọ́ nínú APC lẹ́nìí òun ló ṣe fatafata tó fa owó Oyètọ́lá sókè tó gbà pé Oyètọ́lá gbọ́dọ̀ di gómìnà ní gbogbo ọ̀nà ìgbà yẹn ọ̀rẹ́ mi Báyọ̀ lídà wọn ni Oyètọ́lá jẹ́ o lídà wọn ni Arẹ́gbẹ́ṣọlá jẹ́ o gbọ́ngbà tí ìjà dé láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá tóyètọ́lá dẹ̀ fi sípò gẹ́gẹ́ bí local government chairman ṣé Arẹ́gbẹ́ ni kó máa kọrin kìíní àbí Oyètọ́lá ibi tó gun bá káyàn mọ́ lèèyàn ti ń jà ibi tó gun ka mọ́ bẹ́ẹ̀ ló ti jà ibi tó gun ka mọ́ ni bẹ́ẹ̀ ló ti ń jà. ṣùgbọ́n pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ pé Arẹ́gbẹ́ kò sí ní APC PDP yẹn wà. Arẹ́gbẹ́ ò sí ní PDP Arẹ́gbẹ́ ti sọ̀rọ̀ ẹ̀ di movement akéròjọ ká máa kéròjọ nígbà tó bá yá àmọ́ ibi tí à ń lọ. bí PDP bá wá nígbà yìí bá nílò wọn ẹ kàn lọ bá wọn ní pẹ́ fún àánú movement yìí o. ó lè ṣe lè padà sí APC náà kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lóṣèlú òmòye sọ wípé never say never in politics àwa ò gbà péjà àwọn ò ní parí. gbà tẹ̀sán pé ṣẹ́rù gbà wá t'Arẹ́gbẹ́ bá padà sí APC àwa ò gbà pé kò ní parí. ìjà kan wà tí ì parí ní òṣèlú ni ṣùgbọ́n strategy ti wa àmúmọ wípé Bọ́lá Tinubu ọmọ Ọ̀ṣun state máa ní a máa fẹ́ gba Ọ̀ṣun ní gbogbo ọ̀nà a máa bẹ Arẹ́gbẹ́ṣọlá pé wá má dojú tì mí jẹ́ ká jọ ṣiṣẹ́ pọ̀ yá túnjọ Gbóyètọ́lá jáde ká túnjọ win ẹ̀ gbogbo yẹn náà la papọ̀ mọ́ wọn lára ṣùgbọ́n àbúrò ẹ̀ láàrò ṣùgbọ́n strategy tiwa náà ó wà nù wa ẹjẹ́ ó dìgbà náà. Ọmọọba Adéyẹmí Ọdẹ́yẹmí ẹ sọ̀rọ̀ kan nìsín ẹni Ààrẹ Bọ́lá Tinubu ọmọ Ọ̀ṣun ọmọ Ìrágbìjí ni ṣóòótọ́ ni. ọmọ Ìrágbìjí ni òun náà ò ní dínà ìpò ọmọ Ìrágbìjí ló láyé ìgbà yẹn òṣèlú ló gbé wọn claim Èkó ẹlọgbẹ wọn claim Èkó ọmọ Ìrágbìjí ni wọn. ẹ mọlé wọn Ìrágbìjí. dáadáa kò sí ẹ̀kan ọmọ ọgọ yẹn kan ọmọlé Àmùdá Ṣàngódèrè. Ṣàngódélé Àmùdá. náà kò sẹ́ni tí ò mọlé wọn. ọba ìlú wọn ìmọ̀ sọ di pro chancellor fúta lẹ́nujọ́ mẹ́ta náà fi dọ́ba ìlú wọn lọ́lá. ìgbà síwájú sọ pé ọmọ Èkó làwọn. ṣé wọ́n sọ bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ yìí lẹ́ bá wọn sọ pé ọmọ Èkó ni wọ́n ẹ tútù wọn bí léèrè ní ìsìn nígbà tán ti dórí àléébà tán ti dàrẹ́ pé ṣé ọmọ Èkó ni yín àbọ̀ ọmọ Ọ̀ṣun. a jẹ́ pé wọ́n padà gba ìpínlẹ̀ Ọ̀ṣun báyìí. òun náà la mo sọ fún yín wípé tí wàá gbáradì báyìí. òun náà la mo sọ fún yín pé owó Àbújá. a ti bá wọn rò pé ààrẹ Oyètọ́lá gẹ́gẹ́ bí ọmọ ìlú wọn gẹ́gẹ́ bí cousin wọn Arẹ́gbẹ́ṣọlá. wọ́n tún jọ jẹ́ mọ̀lẹ́bí. mọ̀lẹ́bí ni wọ́n iṣẹ́ ọ̀rẹ́ wọn ṣe kíní mọ̀lẹ́bí ni wọ́n. ẹ̀yin oníròyìn ẹ̀yin náà tún lọ túdi wọn wípé kí ló wà láàrin Oyètọ́lá àti Tinubu báwọn náà ṣe jẹ́. torí oríṣiríṣi la ń gbọ́ ọlọ́mọ ìyá ni wọ́n. wọ́n ní màmá Tinubu àti màmá Oyètọ́lá tẹ̀gbọ́n-tàbúrò ṣùgbọ́n kan tó pọn amọ̀ púpọ̀ àwọn pọ̀ ni pé Ìrágbìjí làwọn méjèèjì ti jọ jáde. àgbẹ̀ máa ń sọ ni pé ó di dandan kí ààrẹ kó wò pé gbogbo ọ̀nà tí bá fẹ́ fi gba Ọ̀ṣun mo nídìí Arẹ́gbẹ́ṣọlá ọ̀yà máa bọ̀já parí ìjà kan tó parí ìjà kan tó máa sọ fún yín ni pé gbogbo ẹ̀ pátápátá la ti rò pọ̀ ṣùgbọ́n ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n á sọ fún wọn gbà tó bá tó àsìkò pé Adeleke làwọn fẹ́. Adeleke làwọn fẹ́. Adeleke la fẹ́ ìmọ́lẹ̀ Ọ̀ṣun nìyẹn òkùnkùn tó gbọdọ̀ padà wá mọ̀. ní òkùnkùn lọ̀ṣun wà látijọ́ ẹ̀ wọ́n ti rí mọ́lẹ̀ wọ́n ti wà nù mọ́lẹ̀ wọ́n ní padà sínú òkùnkùn. Ṣadémọ́lá Adeleke ṣe ṣàfihàn. lágbára lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn àwọn ọmọ Ọ̀ṣun a ṣiṣẹ́ àkejì. wọ́n ti sọ pé àwọn pẹ̀lú ẹlẹ́ẹ̀kejì. ẹ jẹ́ ká ṣiṣẹ́ tán iṣẹ́ wa ló máa sọ fún wa wípé à ń lọ ẹlẹ́ẹ̀kejì ṣùgbọ́n àwa ti ń rí à ń lọ ẹlẹ́ẹ̀kejì. ó ti hàn pé wọ́n máa jáde lẹ́ẹ̀kejì. ó ti hàn ó ti fojú hàn dáadáa. wọ́n tún gbówó jáde. a nídìí owó ìbò aráàlú la nídìí. àyẹ̀tún nílò owó Dèdè Adeleke o. fún kíni. láti fi dìbò. Àbújá owó wá. iṣẹ́ tá a ṣe é lẹ̀. a dáwọn ibì kan tí a ti fẹ́ lọ ṣe campaign tán sọ wípé ṣé wọ́n sọ wípé àgbọ̀n lọ́sùn ni má wulẹ̀ sọ̀rọ̀ ijó tán ní oúnjó yẹn òní kò jó fún wa kó máa lọ. ẹ ti ẹ̀jẹ̀ á sọ nǹkan tá a fẹ́ yọ dára o ṣáàjó fún wa kó máa lọ. àríbò bẹ́ẹ̀ àwọlé bẹ́ẹ̀ gómìnà yín sì ń jó lóòótọ́. Ọlọ́run fi jó kẹ́ fi jó gba yìí ni
wọ́n ṣe ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ṣá. fi ijó gba yìí ni. ṣé wọ́n ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà. òun náà ni mo sọ pé ẹ wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun bẹ́ẹ̀ bá wá s'Òṣogbo ẹ lọ sí Ilé-Ifẹ̀ tẹ́ bá lọ Ilé-Ifẹ̀ ẹ lọ Iléṣà tẹ́ bá lọ Iléṣà ẹ lọ Ìjìgbò ẹ lọ káàkiri. ọ̀rọ̀ òkèrè bí ò bá lé kan yóò dín kan. bẹ́ẹ̀ wọ́n ní promise kábíyèsí ní ọkọ̀ òfurufú ń jọ sí. kábíyèsí wo. ẹ ti mẹ́ni ẹ ti promise. no ẹ sọ délẹ̀ tó dà bá lè fún yín ní ibò. Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀. propaganda yìí. opportunity àtàwọ̀jà Òṣogbo náà tó dà pé promise náà. propaganda APC nìyẹn ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún yín àlàyé ẹ̀ ni pé airport tí àwọn APC fi ń dánu pé àwọn máa kọ́ tí wọ́n ń kọ́ lákòótì èmi á parí ẹ̀ tó jẹ́ pé kábíyèsí ẹ̀ ti máa lọ Ìbàdàn mọ́ láti lọ́ọ́ máa gan ọkọ̀ òfurufú Ọ̀ṣun bílẹ̀ ti máa wọ̀ ó tán. tí wọ́n sọnù kì í ṣe pé promise wọn ò rọpò òfurufú fún yín. ẹdùnà ẹ tá bá sọ̀rọ̀ ẹ̀ fún gan náà báwo ló ṣe máa believe. níbẹ̀ ni wọ́n lówó owó pọ̀ ó lè jẹ́ kan nu àwọn bàálù wọn. so àwa promise Ọọ̀ni á tún promise Àtaọ́jà ọba mélòó ló fẹ́ ra plane fún ó yẹ kẹ́hìn tí mo gbé propaganda àyè sọ ni nǹkan tó sọ gẹ́lẹ́ òdìbò sọ fún yẹn téèyàn bá dẹ̀ fojú tó bá fi ọpọlọ gbé á mọ̀ wípé airport táwọn APC ò kọ́ èmi á kọ́ tó jẹ́ pé Òṣogbo lẹ́tí máa fly ẹ̀dí lè máa lọ Ìbàdàn lọ Èkó mọ́ ó wà lẹ́yìn Ìdó lẹ́gbẹ̀ẹ́ Ẹdẹ wọ́n ṣe lọ́wọ́ iṣẹ́ ń lọ lórí ẹ̀. àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ń gbọ́ yín o. iṣẹ́ ń lọ lórí ẹ̀. níbo ni iṣẹ́ dé dúró. ó ń lọ ní ongoing iṣẹ́ ń lọ. ẹ wá já padà sínú PDP àwọn àgbààgbà PDP àwọn gómìnà PDP pàápàá àwọn gómìnà G5 òjọ́sí tí wọ́n ṣiṣẹ́ tako PDP lọ́dún 2023 kí ni ìjìyà wọn ẹgbẹ́ yín dákẹ́ wọn sọ nǹkan kan táwọn míì náà bá tún wá dánrú ẹ̀ wò lọ́jọ́ míì wọ́n ti fìtàn balẹ̀ pé àwọn kan ṣe wọ́n mú jẹ o kò wá ní di orí àwọn míì kẹ́ wá sọ pé òfin ẹgbẹ́ yín ó sọ pàǹtí pátì lẹ́yìn kíní kan àwọn G5 tí wọn ò ní jìyà ìgbésẹ̀ tí wọ́n gbé inú ẹgbẹ́. àti gbà wọ́n láti dìbò báyìí. ó ti pọ́dún kan. so táwọn fẹ́ fi ìyà jẹ wọ́n ìyà yẹn ò ti yẹ kó dé ká mọ ìjìyà tó jẹ. kò sí jìyà kankan wọ́n jọ fi ìgagbága ìwọ ò gbà èmi ò gbà ni ẹnìkan kọ́ ló lẹ́gbẹ́ àwọn náà lẹ́gbẹ́ ọmọ ẹgbẹ́ làwọn náà ẹ jẹ́ ká jọ tó báyìí ẹ jẹ́ ká lága kó yẹ. torí gbòdáàrí kan là ń gbọ́ gbà pé gómìnà Ṣèyí Mákindé ṣiṣẹ́ pẹ̀lú Aṣíwájú. tẹ́ ẹ bá gúgú orúkọ mi mo ti sọ síbẹ̀ wípé pẹ̀lú bí Àtíkù ò ṣe gbà pé kán yọ alága yìí ó máa pàdánù ààrẹ mo sọ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ torí àfojúsùn mi gẹ́gẹ́ bí oníròyìn torí mo mọ̀ ń gbà yẹn wípé àti ìpè gan níbi tí a ti ń yára wa gómìnà márùn la pè kan láwọn ò bá olùdíje ṣe kó lè gbọ́ pé òun á wọlé kò ṣeé ṣe ọmọ ẹgbẹ́ ni wọ́n ẹ̀hónú wọn náà fi hàn ẹ̀yin náà tẹ́ ẹ gbà nípa gbọ́dọ̀ yọ alága wa ọmọ ẹgbẹ́ lẹ́yìn náà wọ́n jọ fi gagbága ni kò sí yàfẹ́ nìkankan àgbọ́ra ẹni yé òun ló bá wa ló kó wa síbi tá a délé ni kí ló dé à lè fìyà jẹ àwọn náà tẹ́ wọ́n lè fìyà jẹ àwọn Àtíkù náà pé ẹ̀yin gan bẹgbẹ́ jẹ́ kí ló dé tẹ́ yọ alága pàtàkì ká yọ ṣé wọ́n wá yọ alága òun ní ìsinmi ó yẹ jẹ́ pé àwọn G5 là ń sọ̀rọ̀ pé kí ìjìyà kó tọ́ sí wọn ìjìyà ò tọ́ sáwọn tí ó yarí kanlẹ̀ náà pé àfẹ́mí kan tí wọ́n fẹ́ ṣe ni mo fẹ́ ṣe ẹnìkan àwọn nìkan kọ́ ló lẹ́gbẹ́. Ọmọọba Jùmọ̀ Ọdẹ́yẹmí ẹ jẹ́ wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ torí ìpínlẹ̀ Ọ̀yọ́ ló fẹ́ dàbí ilé kejì yín báyìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ bá lọ Ọ̀ṣun fẹ́rẹ́ ó ní dandan. ìpínlẹ̀ Ọ̀yọ́ gan tó lè kílèmù. kápítà Yorùbá ni kápítà political empire west òun ní Ìbàdàn kò ṣe filẹ̀ olóṣèlú wo lẹ rí ní gbogbo south west tí ò ní lé Ìbàdàn. olóṣèlú tó bá tiẹ̀ wà lọ́sùn tí ò bá ti nílé Ìbàdàn kò tí ì dé family house nínú o. bó ṣe rí nìyẹn. ẹ wá já mú báyìí nínú oṣù kejì ọdún 2022 lẹ́bọ̀ tàtẹ́ ní kò sáàyè kankan kẹ́nì kankan fi gagbága pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé ní 2023. bẹ́ẹ̀ni. pé ayé wọn ò ṣòfò ẹjẹ wọn báṣẹ rẹ̀ lọ. bẹ́ẹ̀ni. gómìnà ló sì ti ṣe sáà kejì lọ yìí. bẹ́ẹ̀ni. ṣáájú ètò ìdìbò gómìnà ní ìkùnsínú pẹ̀lú àwọn àgbààgbà ẹgbẹ́ PDP. bẹ́ẹ̀ni. ọ̀pọ̀ wọn ò tí ì padà dòní. bẹ́ẹ̀ni. àbí Alhaji Ọlọ́pọ̀yàn igbákejì gómìnà ńgbà náà Ọláníyan sẹ́nitọ́ MKB gbogbo wọn ò padà. bẹ́ẹ̀ ni
ogunlọ́gọ̀ àwọn míì náà ni wọ́n sọ wípé ibi nǹkan dé dúró àwọn míì ti lọ APC látàrí ìṣẹ̀lẹ̀ yìí. Ẹ̀yin láǹfààní sí gómìnà jẹ́ ẹ gbà wọ́n lámọ̀ràn torí pé bí gómìnà bá ń lọ 2027 súnmọ́ báyìí APC nípínlẹ̀ Ọ̀yọ́ ṣì ń gbáradì láti gba ìṣàkóso ṣé wọn ní parí àwọ̀ wọn. tí APC bá parí àwọ̀ wọn PDP náà parí àwọ̀ wọn. àwọn jọ fi gbàgbà APC kọ́kọ́ parí tiwọn. irọ́ àwọn náà parí tiwa ìjà òṣèlú òṣèlú tí o lè parí nígbà tí mo bá ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo ní àgbà pé Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá ò lè parí ìjà wípé gbogbo eléyìí tó wà nílẹ̀ yìí pé Ṣèyí Mákindé ò ní ó bá wọn kan jà ó ṣe ó dàbí ẹni gbogbo ìjà yẹn gan ti ń parí ẹ̀rí Gbọ́lárùmí àti Ṣèyí Mákindé náà ti jọ ń rìn ẹ̀rí ọlọ́pọ̀ èèyàn tó ti ń lọ sí ilé ìjọba ìjà wo ló tún kù àwọn olókùn ta wọ́n ti pàdánù ẹgbẹ́ ọlọ́pọ̀ èèyàn ti pàdánù ẹgbẹ́. so ẹ̀rọ àti gómìnà tọ́jọ́ ń travel lẹ́nu ọjọ́ mẹ́ta. ṣùgbọ́n NNPP ni wọ́n wà. inú fọ̀rọ̀wérọ̀ wa gan wọ́n ní NNPP làwọn wà àwọn ò lọ. ṣé lẹ́yìn ìgbà tó ti bá Ṣèyí Mákindé ṣe ó ń kó ẹgbẹ́ jọ fún wa ni ó ń kẹgbẹ́ jọ fún PDP ni. so assistant PDP NNPP. kí ló jẹ́ NNPP lọ́yọ̀ state ẹ má jẹ́ àmà àtúbọ̀ lọ́tàn ra wa kájọ olóòótọ́ báyìí kájọ máa pè ní dúdú fúnra wa àbí kájọ máa pè ní funfun kí ló jẹ́ NNPP lọ́yọ̀ state wọ́n bá kérò jọ kó pè ní PPP kó kò ní NNP ó kò jọ fún PDP ni. ìdúnàdúrà wà wọn kò jọ ni ọgbọ́n olóṣèlú náà gbogbo ẹ̀. ọgbọ́n olóṣèlú ni. ọgbọ́n olóṣèlú ni torí tí olóṣèlú bá mọ̀ pé ibi tẹ́rọ wà rí ó ní ọ̀nà kó wá bẹ́ẹ̀ káwọn èrò ẹ wá kájọ ṣépọ̀. ó tẹ̀lé má jẹ́ èlò ó lè jẹ́ pé tẹ́ bá débẹ̀ ipò wo làwọn náà máa dìbò ó tún jù bẹ́ẹ̀ lọ yájọ jàṣọ pọ̀. agbọ́pẹ́ yìí náà ní ìkùnsínú díẹ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé. nígbà yẹn nìyẹn. ní báyìí tí èyí náà ti padà lọ bẹ̀bẹ̀ ni. inú mi dùn fún irú ẹ̀dá tí Ọlọ́run dá Ṣèyí Mákindé ó jẹ́ nìkan tí ó nírẹ̀lẹ̀ Ọlọ́run kádàrá wípé lọ́jọ́ orí mo jù lọ ṣùgbọ́n ló pè mí. ìkùnsínú wà láàrin wa ṣùgbọ́n a ti parí ẹ̀. kí ló fa ìkùnsínú ń gbà náà. ọ̀rọ̀ òṣèlú náà ni àwọn èèyàn náà ló yé sí. ẹ̀yin náà ń wápò ńgbà náà àbẹ́ ẹ fẹ́ gbowó. ṣé màá palò lọ́yọ̀ọ́ màá wápò lọ́yọ̀ọ́ state. ẹ ti gbà á rí ìfẹ́ ẹ ti gbẹ́ ẹsẹ̀ rí. gan mo wá sọ ni pé. ẹ̀rù gan bà wá gan ká ẹ má lọ sọ pé ẹ ṣe gómìnà. wọ́n ti júwèé lé fún mi mo ti lọlé wọ́n ti júwèé lé fún mi mo ti lọlé mo ti lọlé. ṣùgbọ́n ọwọ́ kan lé ọwọ́ kan ta náà lẹ̀ ń ṣe. ní Ọ̀yọ́ state àti Ọ̀ṣun kan. nígbà tí mo fẹ́ jẹ igbákejì alukoro ẹgbẹ́ PDP ipò tán fún Ọ̀yọ́ àtọ̀ṣun ni mo gbà. ó tún lè dọ̀la kí n tún sọ pé mo tún fẹ́ jẹ ipò PDP l'Àbújá ipò tán bá fún Ọ̀yọ́ àtọ̀ṣun náà ni màá dù so Ọ̀yọ́ àtọ̀ṣun ni mí. ìdí náà tá a fi ń bèrè pé ṣé ipò náà fẹ́ gbàǹgbà náà. òun náà mo sọ pé mo lọ ṣe secretary abúlé dání ní Èkìtì state hallelujah ní chairman èmi ní secretary ta lọ ṣe caretaker committee lẹ́kìtì state gbàtà débẹ̀ ọ̀tọ̀ níbi tí chairman fì sí ọ̀tọ̀ níbi tèmi fì sí chairman fì sí sáìdì Olújìmí èmi fì sí sáìdì èmi sì sí sáìdì Fáyọ̀ṣe. nígbà tá a déwájú gómìnà wa Ṣèyí Mákindé gẹ́gẹ́ bí leader wa in the south west hallelujah sọ wípé ó yẹ kébi mọ̀ wípé ìfẹ́ gómìnà ìfẹ́ gómìnà Ṣèyí Mákindé ni wípé ká bá wọn pín ipò tí wọ́n fẹ́ fi wí jẹ́ state. èmi wá ń sọ wípé èmi gẹ́gẹ́ bí ẹni tó mòfin ẹgbẹ́ o máa bá yẹn pín tá a bá fẹ́ bá wọn pín táwọn bá ti gbà á lọ dìbò ni. Fáyọ̀ṣe ò gbà Olújìmí ò gbà Fáyọ̀ṣe ní òun ò gbà kán pín Olújìmí lòun ò dìbò bó la ṣe wá fẹ́ ṣe òfin ẹgbẹ́ ló kù tá a máa tẹ̀lé pé kán lọ dìbò ni. bọ́ gómìnà hallelujah ó sọ lójú gómìnà Ṣèyí Mákindé pé ṣé mi ò mọ̀ pé tí gómìnà ò bá sọ̀rọ̀ ó fẹ́ ká pín nìyẹn mo ní gómìnà lójókòó yìí gómìnà sọ pé ká lọ pín
gómìnà náà lẹ ti èmi òun àti gómìnà lájọ ń sọ̀rọ̀ ipò ṣé mi ò wọ́n pé gómìnà fẹ́ ká bá wọn pín ni mo ní gómìnà lójókòó ikò sọ pé ká bá wọn pín ìwé ẹgbẹ́ tèmi gbé dání ó sọ wípé táwọn méjèèjì ò bá ti gbà ká lọ dìbò fún wọn. gómìnà ò sì fèsì. gómìnà ò fèsì kò dá sí wa. wọ́n ń wò yín wọ́n wò wá ẹgbẹ́ ìjọ ọlá ní ara yín. nígbà tó a lè ṣe tán ó dẹ̀ ní gentleman thank you very much a lè túká. gbọ̀n títúká tá a túká èmi pe Fáyọ̀ṣe mo ṣe ń wo yìí ó rà pé wọ́n máa fẹ́ ní kán bá yín pín ni báyà jẹ́ kán máa pariwo ẹ lọ́tún lọ́sì tán bá náà fẹ́ bá yín pín gba pínpín kí lọ síwájú ẹgbẹ́ kó lè máa lọ. bí mo ṣe sọ fún Fáyọ̀ṣe náà ni Fáyọ̀ṣe gbé fóònù ló pe gómìnà Ṣèyí pé ẹ má bá wa pín o à ń lọ dìbò ní o ò gba pínpín torí nìran ti pè òun ní ìsìn pé ó ṣeé ṣe kẹ́ẹ̀ní kan bá wa pín ó wá dìbínú gómìnà Ṣèyí Mákindé pé a ṣe sọ̀rọ̀ tán ní ìsìn tí nìran ti lọ sọ fún Fáyọ̀ṣe wípé oníkan bá wọn pín wọn lè gbọ́ tẹnu tèmi pé ìfẹ́ lèmi náà ní sí Èkìtì láti jẹ́ kọ́kàn Fáyọ̀ṣe wálẹ̀ pé ìwọ tó ní ẹ fẹ́ dìbò tó bá ní kán pín gbà kán má pariwo ẹ̀ mọ́ kékìtì lè tò ṣùgbọ́n wọn bá mi rò bẹ́ẹ̀ wọ́n rò nírò wípé àṣepàdé tán nìran ti lọ ṣòfowó fún Fáyọ̀ṣe ó dìbìnú. ẹ bá jọ gbéná wojú ara yín. èmi náà wá ṣàlàyé fún ọ pé bẹ́ẹ̀ tí ẹ bá tẹ gbọ́ tẹnu mi pé ìdí tí mo ṣe pe Fáyọ̀ṣe tí mo fi sọ fún rẹ̀ ọgbọ́n pé kó lé ọkọ̀ọ̀kan ẹ̀ lè balẹ̀ kóun náà gbà pé kìtì ó gbọ́dọ̀ lọ ṣùgbọ́n àwọn òbú bẹ́ẹ̀ àwọn ọmọ bíi pé olófòfó ni nìran ó pọ̀ sẹ́yìn Fáyọ̀ṣe ó ti lọ sọ nǹkan tá a fẹ́ ṣe ó ti sọ fún whereas èmi mọ̀ pé Fáyọ̀ṣe ó fẹ́ ká dìbò ni but eventually ẹgbẹ́ ní ká lọ dìbò ni. ẹ̀yin ti lọ rìn lókè. ṣérù mi kékeré àárín nǹkan níbi tí Ṣèyí Mákindé wà ní. ìpínlẹ̀ gómìnà àárín kankan òfin ẹgbẹ́ national deputy nìyí. òfin ẹgbẹ́ lẹgbẹ́ tẹ̀lé wípé tí ò bá ti sí consensus wípé o gbà mi ò gbà pé tí ò bá ti sí consensus kan lọ dìbò ni òfin ẹgbẹ́ ni ẹgbẹ́ lò tó gbàtà wà lọ dìbò yẹn Senator Olújìmí àtàwọn yẹn wọn boycott. so wá dàbí gbà pé dìran o ó ṣe àpapín pẹ̀lú àwọn Fáyọ̀ṣe wọn lọ dìbò against nǹkan tí gómìnà fẹ́ wípé kí rẹ̀ pọ̀ kó lè wà kífẹ́ wà ẹ jẹ́ ká pín kí lè mélè kí lè náà mélè ṣé àwọn pé nǹkan kan náà la ṣe ń sọ ìfẹ́ Èkìtì náà la ṣe ń sọ ọkọ̀ yẹn pọ̀ náà tó olúkálùkù gbà àti bólóṣèlú ṣe yé sí olúfa ìjọba. ìwà ni ìhà yín pẹ̀lú gómìnà báyìí. ìhà wádà ẹ ti parí àwọ̀ àti parí àwọ̀ ẹ ti bẹ̀ẹ́ wọn. bó ṣe tí a bá ti pèèyàn lólórí ó ní dandan ká fi ọlá àti ọ̀wọ̀ fún. ẹ ti lọ bẹ̀ gómìnà padà. mo ní láti bẹ̀ pé nǹkan tẹ́ ẹ̀rọ pa mi kọ́ lórí o ìfẹ́ tẹ́yìn ní sẹ́kìtì òun lèmi náà ní ọ̀nà tá a fẹ́ gbé gbà òun ló yàtọ̀ báyìí ni àwọn ọ̀dọ́ ní àhà ọ̀bọ̀. ẹ̀rù gómìnà báyìí ni. pé kí ni ààrẹ sì mi àbí wọ́n ti mọ́lé. ìwọ ni ò lè ṣẹlẹ̀. ẹ̀rọ ìwọ lẹ́yìn olóṣèlú. ẹ̀rọ òṣèlú ẹnìkan máa lè ra yín kí. ẹ̀rọ àjọ ń ṣòṣèlú kò tó yẹn. láàárín gbogbo tú Ọ̀ṣun táwọn mọ́tò nígbà tẹ́ ń ṣe kọ́ngírẹ́sì kan báyìí. òṣèlú ní gbogbo yẹn ṣé lẹ́yìn ìgbà yẹn ṣé gómìnà Adeleke àti Ṣèyí Mákindé ṣe ẹ̀ tí rí wọn pọ̀ tán ti jọ ń jẹun tó wá ń ṣí ọ̀nà. wọ́n lẹ́rù alájọ sílé àárín ìgbà yín lọ́sùnjọ́ náà lọ́sùn tí gbogbo. ṣé àwa dìbò ni àwa dìbò. wọ́n ní ilẹ̀ fi gba kámúpẹ́nu. ṣé àwa dìbò ni tó bá yẹ pé àgbà kámú àní dìbò rárá ni a dìbò kò sí kankan tó ṣẹlẹ̀ kò sí jà kò sí tà. ẹ̀yin àti ẹyẹ Senator Hallelujah ńkọ́ báyìí. ìyẹn ti kọjá ọ̀rẹ́ ni wá kò sí kankan tó ṣẹlẹ̀ àjọṣiṣẹ́ lọ́ndà gómìnà Akálà ni òṣèlú náà. gómìnà Ṣèyí Mákindé ìpínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá réètì àwọn náà báyìí ẹ sáà ṣiṣẹ́ lábẹ́ tí wọ́n wọ̀n fún yẹn ẹ bá tiẹ̀ gbèsè yìí Adémọ́lá Adélékè lọ́sùn bó o ní gómìnà. ẹ ti gbà wípé ọmọ ẹgbẹ́ kan náà ti jọ ni wá báwo ni bá ṣe réètì Ṣèyí tí Ṣèyí Mákindé ò bá ṣe dáadáa kò ní ṣe lẹ́ẹ̀kejì tí ò bá ṣe dáadáa kò ní lẹ́ẹ̀kejì ṣe ṣé Ọ̀yọ́ state jẹ́ ibi tí yóò jẹ́ pé tó lé APC nípínlẹ̀ Ọ̀yọ́ tí Ọlọ́run bá fẹ́ ṣiṣẹ́ náà kò sọ́nà tí ì gbà
á da àwọn alágbára lédèrú torí ẹni tó fẹ́ lò sọlọ́run da APC lédèrú tó wáyé pé bí tẹ́ gbà lọ nìyẹn o tó bá ibi tẹ́ ìrù lọ náà nìyẹn ẹ jẹ́ ká gbà pé iṣẹ́ Ọlọ́run ni ṣùgbọ́n Ṣèyí ṣiṣẹ́ ìlú dẹ̀ dìbò fún gbogbo àtẹ̀yìn rò pé àwọn ọmọ ẹgbẹ́ wa gan wọ́n bínú sí wọ́n bàjà àwọn ọmọ ẹgbẹ́ wa tó ń dìbò àti categorize ara wa àjù 30% lọ aráàlú ní 70 so decision aráàlú yẹn ló máa ń mátà gbà mí kò ṣe ti àwọn ọmọ ẹgbẹ́ aráàlú òun ló mátà kì í ṣe tàwọn ọmọ ẹgbẹ́. lẹ́yìn tí Ṣèyí bá ṣe tán nísìnyí tí wọ́n ti sọ ẹni tí ó kàn fún yín báyìí. Ọlọ́run á yàn fún wa. rí a gbọ́ pé o ti níbi gbogbo yín tí wọ́n pàdé nílùú èbó tẹ́tọ́gbà lágbájá náà o. Ọlọ́run á yàn fún wa. ṣé àti ráwọn tó ti wá ń rí. a lè fẹ́ rú ẹ̀kọ́ ṣùgbọ́n Ọlọ́run á yàn fún wa. a ló ti wá. àlá lè fẹ́ rú ẹ̀kọ́ Ọlọ́run á yàn fún wa. àwọn olóò ti fìfẹ́ hàn fáwọn. Ṣèyí sì wà lórí àlééfà ó sì ṣòro sọ wípé ẹni tí ò ti kú ọmọ ẹ̀tẹ̀ fẹ́ gbapò lọ́wọ́ ẹ̀ kú lẹ fẹ́ dì yẹn. ẹni ẹ̀ ń gbáradì lẹ̀ ni. kò sẹ́ni tí ò ní gbáradì lẹ̀ kò sẹ́ni tí ò ní gbáradì lẹ̀. àwọn wo ló ti ń gbáradì báyìí. ìgbà tó bá yá wọn á fojú wọn gbà tẹ́mi ò sí lára wọn nígbà tó bá yá wọn á fojú wọn. lẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè sẹ́yìn náà padà wá díje dupò gómìnà l'Ọ́ṣun. àmì ò lè dupò gómìnà wọn bí èèyàn fún ìgbà tí mo díje ọ̀nà méjì ló bọ́ sí. ọ̀nà kínní mo rí èèyàn tó tì mí lẹ́yìn pé wọn náà jáde kó ló fẹ́ ṣe gómìnà àti ẹ̀ lẹ́yìn late Adébáyọ̀ Aláwọ̀ Akálà. wọ́n ti yín lẹ́yìn àwọn ológbówó lẹ́gbà náà. owó kílá náà. oníròyìn ni mí oníròyìn ni mí. ẹ gbàgbé pé pẹ̀lú pé mo súnmọ́ gómìnà a máa rí ọ̀rẹ́ gómìnà tá a sọ pé àdìrán bàbá lọ kọ̀tẹ́sì oṣù yóò gba mọ́tò kan. ó yá gba 1 million mo fi ràn ẹ́ lọ́wọ́ pẹ̀lú pò tí mo wà àwọn èèyàn tí wọ́n support mi. ìlú gómìnà ìgbà náà Adébáyọ̀ Aláwọ̀ Akálà fún. wọ́n fi àdúrà àti ọ̀pọ̀lọpọ̀ ìbásọ̀rọ̀ wọ́n fi support mi. Fìdírẹmi àdìbò adékọ̀tù afẹ́ lọ ṣe primary àti sanwó election àti ṣe gbogbo ẹ̀ kóòtù náà ti sọ pé Arẹ́gbẹ́ṣọlá ló wọlé gbogbo àtàgbà kọ́ fọ́ọ̀mù gbà yẹn ibi tó parí sí nìyẹn. ẹ wá lẹ́yìn fúyẹ́ kókó ń wúwo. bẹ́ẹ̀ni mi ò lówó gómìnà mi ò lówó gómìnà. Akálà náà sì ti dolóògbé ìdébi tí wọn ìbá bá yín wá ṣéǹjì. kì í tún ṣowó nìkan gan tó bá ló fẹ́ ṣe gómìnà tó bá ráwọn èèyàn tí wọ́n tún capable tó lè fọwọ́ tì wọ́n lẹ́yìn ẹ wàá support wọn náà. Adeleke family. bẹ́ẹ̀ ni wàá support wọn. Adeleke family sì lè wọ́n lè bankro yìí. bankroll mi ibi kan rò pé ibi kan fẹ́ ṣe gómìnà o kò sí ìwé o kò sí ní àìdíyà mi. appointment rẹ fẹ́. appointment gan tó bá yá ọmọ adé sèǹkan gbogbo ò fún appointment mọ́. àkàn máa ṣe pé kìlú dáa ẹni bá fẹ́ lọ ìwọ lọ bí elder statement dà kò sí kan tó burú bẹ́ẹ̀. ẹ ti mẹ́nu wá sọ̀rọ̀ olóògbé Adébáyọ̀ Christopher Adébáyọ̀ Aláwọ̀ Akálà. bẹ́ẹ̀ni. kí ló dà yẹn pọ̀ bó o lè ṣe mọ̀ wọ́n wá mọ̀ pé wọ́n ní bùjẹ́bùdànù ATM kí ló bí àṣàmọ̀ ṣé iná àpàyàn náwó ń gbà náà ni àbíbò torí tí wọ́n bá ń sáyẹn lọ́wọ́ bùjẹ́bùdànù ATM. mi mọ̀ bóyá àsìkò wà fún wa láti sọ torí ìròyìn tó pọ̀ díẹ̀ oníròyìn ni mí mo ń gbé ní Odifẹ̀ road mo ń bọ̀ láti Odifẹ̀ road mo wá dé gate wọ́n wá ń dé àjà MKO Abíọ́lá gbà yẹn June 12 kò tó wá yà mí lẹ́nu ni pé mo wá rí ọ̀gá ọlọ́pàá area commander Báyọ̀ Àlàó ló ń jẹ́ Àkàlà ò síbẹ̀ ló wà lára báàjì wọn. àwọn gan sọ fún àwọn tó ń ṣe protest pé ó yá ẹgbẹ́ táyà yẹn síbẹ̀ ibẹ̀ ni ẹjọ́ sí ó yá ìwọ yí táyà yẹn lọ ibẹ̀ ni ọjọ́ sí. oníròyìn á máa wò pé bọ́ọ̀lù ọlọ́pàá tó ṣe ń control riot pé ìwọ ni kò jó táyà sí ọkọ̀ gbé táyà sí bí kò sóníròyìn tí ò ní ká lára. ibi tí mo ti bẹ̀rẹ̀ sí wò pé ọlọ́pàá wò lélẹ́yìí tí mo get orúkọ wọn fine àwọn àjọ ń lọ pọ̀ àṣé nǹkan tó ń ṣe ni pé kán rí òun gẹ́gẹ́ bí ara wọn torí àwọn ní kọjá àyè wọn nígbà tó bá dé stage kan a lè sọ fún wọn pé ó tó àti jàlédì tó ẹja padà sí ilé wa tó rán gbọ́rọ̀ sí lẹ́nu wọ́n dàbí gbà pé òǹgàn ló control àṣé psychology ló ń lò pé bí o tètè mọ̀ wọ́n gbàtà wá débì kan wọ́n dàbí gbà pé oògùn lọkùnrin fi mú wa jọ ẹja yarí wọ́n ṣe tún ká mọ́ lọ́wọ́ nìyẹn lọ́ba yà sí prison
bá láwọn fẹ́ release àwọn ẹlẹ́wọ̀n ló wá wò pé kíní ti ń get out of hand bó ṣe sọ fáwọn ọlọ́pàá ènìyàn kan tu tear gas kan dàbọ̀ bolẹ̀ gbogbo ìbẹ̀ bá dàrú èmi gẹ́gẹ́ bí oníròyìn mo sì gọ́ síbì kan náà gbogbo gbọ́dọ̀ kọ̀rọ̀ yìí lénìí nígbà tí gbogbo ẹni ojúrú tó ṣe àwọn ẹlẹ́wọ̀n tán rò pé àwọn lè sá jáde mo rò pé kan lára àwọn ọlọ́pàá tí ó wà bẹ́ẹ̀ ó tàbọ̀ ọmọ lẹ́sẹ̀ sódà kò ní sá lọ bẹ́ẹ̀ làwọn yòókù ti sá padà sínú ilé èmi ti ríròyìn gẹ́gẹ́ bí oníròyìn Vanguard nígbà tí mo dé ọ́fíìsì mo kọ ròyìn mi ó di dandan kí n bi commissioner of police ta ló wà bẹ́ẹ̀ gbà yẹn ṣé Abubakar Saf àbí Achipong Okara ìkànnì méjèèjì mo bóyá Saf ni Abubakar Saf ni ó di commissioner gbádẹ pé Abubakar Saf láti Vanguard office lókè pàdé. ẹ lè balance ìròyìn. fóònù aláfọwọ́yí yẹn là ń lò mo ṣe pé nìyẹn commissioner mo máa rí ọlọ́pàá yín tó máa ń lead riot lẹ́nìí mo máa rí ọlọ́pàá yín tí ó yìnbọn mọ́ ẹlẹ́wọ̀n lẹ́sẹ̀ kí ni reaction yín wọ́n ló wá pè mí padà ló bá pe Akala pé your own don finish o the reporter say he see you korokoro like this before Abacha say make I arrest you I go arrest you this night. Ló bá ní the boy na your nígbàtí if you call am if the story no come out you go escape. wọ́n ṣe fún Akala ní nọ́mbà mi yẹn ló bá pè mí arákùnrin wọ́n lè fẹ́ kọ̀rọ̀ yìí tí ò dá ń pa wá ṣé ọgbọ́n tóun lò ní pé kí riot yẹn kó má fi ṣe ìyẹn lèmi tààmù sí pé òun náà ń bá wọn riot. ìgbà tí ó fẹ́ dojúrú òun láti ṣiṣẹ́ òun gẹ́gẹ́ bí ọlọ́pàá kẹ́lẹ́wọ̀n bá ṣàjáde wípé kí wọ́n tààbọ̀ ọmọ lẹ́sẹ̀ kò kù ṣé yẹn lè fẹ́ kọ ní ìròyìn òun ti lò 32 years lọ́lọ́pàá o tó ẹ pẹ́ yìí lè ṣùtọ́ lọ́ọ́ fẹ́ lò láti jẹ́ kí iṣẹ́ bọ́ ẹ̀ lọ́kọ́. gbọ́dọ̀ bá mọ̀ pé iṣẹ́ mi mo ń ṣe ẹ̀ẹ́kọ́ nìkọ́ tó jẹ́ pé kan tó ṣẹlẹ̀ òun lè máa kọ́. pẹ̀lú bó ṣe bá mi sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ó jẹ́ kí èmi náà rò pé mi ò gbọ́dọ̀ fi sentiment sí ròyìn yẹn nípa pé kí n sọ pé ó lead riot ṣe àwọn pé nǹkan tó máa ta pépà lánàá máa wá so wá di pé kí n wá balance ẹ̀ wípé òṣìṣẹ́ psychology láti má jẹ́ kí riot yẹn kó escalate mo wá kọ́ nìkan tó yẹ kí n kọ́ mi ò kọ́ nìkan ò ní sentiment mọ́ sọgbà tí ròyìn yẹn wá jáde inú wọn wá dùn sí mi pé nǹkan tó yẹ kó o ṣe tẹ́lẹ̀ rí tó kọ́kọ́ lọ ń sọ wípé mo lead riot má ṣe dọ̀rẹ́ òjì yẹn lọ bá a ṣe mọ́ra wá di pé ẹjọ́ ń pera yín bó ni ìwúlẹ̀ tó fẹ́. tọ́lọ́pàá bá halẹ̀ mo rántí mò ń bọ̀ látẹ̀kọ́ àwọn ọlọ́pàá kan bá dúró ní tóge náà bá ní kí dẹ́rẹ́bà sọ̀kalẹ̀ èmi náà fẹ́ sáré lọ kọ ìròyìn mo ti wò pé mo ti ń pẹ́ bá ṣàtìní pé ojú ọkọ̀ tẹ̀ ìdára lóhùn bínú ṣe bí ọlọ́pàá yẹn nìyẹn ló bá wọ́ mi bọ́lẹ̀ ló bá gba etí mi pé ṣé òun ni dẹ́rẹ́bà tí ṣé mi ni dẹ́rẹ́bà tó ń dá dúró ní kí ni tèmi láti máa sọ pé ojú kan mi bó ṣe gbá mi létí tán gbogbo àkàmú gbogbo ìrònú mọ́tò náà gbú mi àyọnusọ ẹ pọ̀ kí ni tiẹ̀ ẹ ojú wo ló ń kan ìwọ nìkan ló wà nínú mọ́tò mo ìdí ọ́fíìsì mo pe Akala ọlọ́pàá yìí kan ṣẹ̀ṣẹ̀ fọ́ mi létí tán nísìn ní tógèètì ni o gbogbo àkàmú kámú wo ló gbà ó yá bá mi bẹ̀ mo ti wọ mọ́tò débẹ̀ gbogbo àwọn ọlọ́pàá yẹn ló ràndọ̀ ẹ̀tọ́ wo ló ní láti gbà létí o mọ̀ pé oníròyìn ni kọ́kọ́ tó má gbàṣọ lọ́rọ̀ ọlọ́run ọkùnrin yẹn ó bẹ̀bẹ̀ ó sì gbogbo ẹ̀ àǹfààní pé mo mọ Akala ni títí tí ọlọ́run fi kádàrá tèmi náà lọ lóyìnbó gbà mo dẹ̀ dé lóyìnbó àṣìyìn ṣọ̀rẹ́ wa lọ táwọn náà bá wá sí lóyìnbó màá lọ bá wọn nílé Ládọjà tó wà ní Finchley Park ìran mo ti dé o ẹ ṣé ó wá rí mi màá sì ṣeré màá lọ kí wọn bí ọ̀rẹ́ wa ṣe ń wọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó jẹ́ pé ìgbà tán sọ wọ́n di gómìnà ìgbà tán kọ́ jẹ local government chairman tí bá ń bọ̀ màá lọ kí wọn l'Ógbómọ̀ṣọ́ àjọ ṣeré àjọ jáde tí ìgbà tán jẹ igbákejì gómìnà tí bá tẹ̀ wá ń bọ̀ lé màá ẹjọ́ fún mi lọ́lọ́pàá o kí n fi kó ṣáà protect mi pàrọ̀ lóyìnbó èmi máa bá wa pé Nàìjíríà wọ́n á ṣe gbogbo ohun tí bá fẹ́ fún mi wọ́n á lọ́ọ̀jì mi sí Premier bá wọn lọ ọ̀sẹ̀ méjì bẹ́ẹ̀ àwọn ló máa sanwó ẹ̀ bọ́rọ̀ wa ṣe wọ̀ nìyẹn nígbà tí wọ́n sọ wọ́n di gómìnà. wọ́n lọ́ọ̀jì sí Premier Hotel. wọ́n lọ́ọ̀jì sí Premier Hotel. pẹ̀lú owó ìjọba àbílẹ̀ wọn. owó ṣé wọn lówó ara wọn ni. owó tí wọn. wọ́n lówó ara wọn. nígbà tó lẹ̀ yá ọ̀rọ̀ abẹ́rẹ́ sí wọ́n nígbà tí wọ́n sọ wọ́n di gómìnà wọ́n yìí ṣe swearing fún wọn tán mo rántí pé first assignment tán ṣe wọ́n lọ sílé bàbá Adédìbú pípadà dé tán padà dé wọ́n bá pè mí lórí aago sí London dírán
wọ́n sọ mí di gómìnà lọ́dọ̀ mo wà mi ò bá wọn ṣe anything wọ́n kàn pè mí láti lọ́dọ̀ wọ́n ṣe búra fún wọn tán lọlé Adédìbú tán dé tán padà sílé ìjọba bóyá Ọlọ́run kàn fìfẹ́ yẹn sí wọn lọ́kàn yìí pé Gbèdìran. ẹni tí ìbá tèmi jẹ́ lọ́dún náà rèé. wọ́n kàn pè mí Dìran wọ́n ti sọ mí di gómìnà take the next available flight máa bọ̀ kájọ ṣèjọba ó máa bá mi mójútó ètò ìròyìn àti ọ̀rọ̀ tí ń bà sọ so mo kọ speech wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo dẹ̀ mójútó ẹ̀ka ìròyìn iṣẹ́ tán gbà mí fún nìyẹn mo ṣe wá láti ìlú òyìnbó nìyẹn nígbà tán fún mi gan lórí fóònù sọ fún mi ní pọ̀ mí máa ṣọmọ Ọ̀yọ́ state ọmọ Ìbòkun níjẹ̀ṣà land lọ́ṣun state ni mí wọ́n ní gbogbo ẹ̀ làwọn mọ̀ ṣùgbọ́n àwọn fẹ́ kájọ wá ṣe ó tán bọ́lá ṣe kádàrá nìyẹn mo rántí gbà yẹn gan wọ́n ní kí n dé bí ìjọ́ kẹta síjọ́ kẹrin táìmù yẹn dẹ̀ rí mo ṣiṣẹ́ nílùú òyìnbó kò ṣe bí tí mo lè kúrò báyẹn mo ní ẹ̀ fún mi lóṣù kan kí n fi resign tí n bá fi lè resign àyẹ̀pẹ̀ máa dáwó oṣù kan padà sí ibi iṣẹ́ so ẹ̀ fún mi lóṣù kan wù mí kí n resign ni mi fẹ́ dówó kankan padà mi dẹ̀ fẹ́ lọ wọn lókè àwa fún mi ní oṣù kan yàrá dúró òun ló yẹ jẹ́ pé wọ́n dúró dè mí kan tó ṣe síwárin fún gbogbo àwọn yòókù so kí n tó dé gan mo ti ń lọ́ta ta ní Dìran tá a dúró dè gan tó ń ṣe síwárin fún wa kí n tiẹ̀ ti jẹ́ àwọn ará Ọ̀yọ́ state náà àwọn tó ti yàn tẹ́yìn wọ́n ti kọ orúkọ wọn lẹ̀ tó ti búra fún. nígbà yẹn owó oṣù mi was I think 450,000 naira. 450,000. Ẹ̀jẹ̀ fi lú èbó lẹ̀. Mo fi lú òyìnbó lẹ̀ because kó tó di pé gọ́vùnà Kálá pè mí mo ti kọ́kọ́ rí first ìpè lọ́dọ̀ gọ́vùnà Gbénga Daniel nígbà tá a ṣe gọ́vùnà l'Ógùn state mo mọ̀ wọ́n ní London dáadáa àwọn ló kọ́kọ́ invite mi pé kí n wá jẹ́ special adviser wọn l'Ógùn state yes ṣùgbọ́n gbà yẹn ẹ̀rù Nàìjíríà ń bà mí pé mo ní ìtẹ́lọ́rùn mo wà òkè ní London ilé ara mi mo ń gbé Ọlọ́run dá mi dá London ò ṣe bí tí àti lè jẹyàn bó fẹ́ gun mọ́tò tuntun lọ́la o lè lọ gbà ní credit bó fẹ́ lago tuntun lọ́la o lè gbà ní credit bàbá sáde ẹ̀ díẹ̀. ṣé wàá kábàámọ̀ pé ẹ wọ. Ọlọ́run ò jẹ́ o Ọlọ́run ò jẹ́ pẹ̀lú ẹ̀rí èrè rẹ̀ padà pẹ̀lú bí gọ́vùnà Kálá ṣe mú mi ìfẹ́ tán ní sí mi àti àjọṣepọ̀ tó wà láàrin wa mi ò kábàámọ̀ kankan rárá. Mo ṣe tán gan mi ò lè padà sílùú òyìnbó mọ́. Ara wípé Dìran ìwọ náà lọ máa ṣòṣèlú ẹ̀ lọ́ṣùn òun mo fi sọ pé mo fẹ́ ṣe gómìnà. Àwọn ló ní ẹ mọ́ kúkú. Àwọn ló ní máa lọ sún bí. Nítorí ń bí o wọn nígbẹ́ láàyè o àwọn adájọ́ mọ̀ Ọ̀yọ́ state gan. Adára wa mọ̀ máa lọ ìlú ẹ̀. Wọ́n bá dẹ̀ lọ ṣùgbọ́n àyè tí mo bá ní mo fẹ́ ṣe kánsẹ́lọ̀ ilé òní kan ṣe náà máa wí. Bá ní mo fẹ́ ṣe alága wọn ní kánsẹ́lọ̀ náà máa ṣe. Wọ́n ti bá ní mo fẹ́ ṣe gómìnà wọ́n ṣàjábí síbì kan. Tí ìbàdí gómìnà jà ṣàjábí. Bóyá ló ń jẹ́ kí gbogbo ẹ̀ ọmọ sọ pé àwọn ó ṣe gómìnà kán lè já wọn bì kan. Ó máa ń wà lára ẹ̀. Nígbà wá já yín bó wọ́n já yín sí. Àjà síbi kankan torí kóòtù sọ pé Arẹ́gbẹ́ ló ti ẹ̀ ṣèjọba tó yẹ kí Oyinlọ́lá ṣe. So àṣe primary àṣe kankan ṣùgbọ́n gbà yẹn mo ti bọ́ọ̀dì sí Ọ̀ṣun state mi wá kúrò bẹ́ẹ̀ mọ́. ẹ̀jẹ̀ àbọ̀sọ̀kò rọtí gẹ́gẹ́ bí oníròyìn rí ìgbà tẹ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan lẹ́ni ẹ̀yẹ ṣe táìmù olóṣèlú oníròyìn gangan ni yóò kó tilẹ̀ jẹ́ kó tó jọ́ mẹ́ta àti gbúrò yín lẹ́ka ròyìn báyìí. Ọ̀nà tẹ́ lè fi gbúrò mi ni pé mi ò ń ròyìn mọ́ kì í ṣe pé mi ò ń kọ átíkù kì í ṣe pé mi ò ń sọ̀rọ̀ jáde. Lásìkò tẹ́ ẹ jẹ́ oníròyìn ṣé wọn á máa dúnkòkò mẹ́yìn oníròyìn bíi tìsín èyí olóṣèlú tẹ́ bá ti rí i pé ọmọ yóò fẹ́ lọ apá abi tí mò ń lọ ìdúnkòkò bẹ̀rẹ̀ nù ìgbà náà la gbúrò pé àwọn jàǹdùkú kan lọ lu oníròyìn
wọn lọ ọlọ́pàá gbé ó yá ẹ ṣáàtà fúláìtì ẹ mọ̀ gbé bọ̀ lábújá nísìnyí ṣé bí ẹ ṣẹlẹ̀ lásìkò tí ìdúkokò tí mo rí méjì tó kà mí láyà gbà tí mo jẹ́ state correspondent lọ́ṣun state láyé Isiaka Adeleke ẹ̀gbọ́n Démọ́lá gbẹ́lẹ́mí àti Démọ́lá ti bọ́ra wà àbúrò gómìnà lèyí èsè èmi ní chairman state house correspondent chairman àwọn oníròyìn tó kọ láyé Adeleke so àwọn máa ń rí Démọ́lá bí àbúrò gómìnà àti èmi náà jáde so àjọ máa ń jáde àjọ máa ń jó ṣé èèyàn kan wà tí ò jó ni àjọ máa lọ disco àjọ lọ gbogbo ẹ̀ nígbà tí Anthony Udofia débẹ̀ gẹ́gẹ́ bí ológun gbà tán lé àwọn olóṣèlú kúrò mo kọ átíkù kan wípé àwọn ológun Udofia ó fẹ́ kó àwọn owó kan jẹ ìkan lára àwọn oníròyìn náà ó ti bá Udofia mọ́ rẹ̀ ó wá lọ sọ fún wípé dìran kọ átíkù kan lọ́wọ́ o tátíkù ẹ bá jáde wọ́n á fẹ́ lè gbé ẹ kúrò lọ́ṣù mo ń kọ lọ́wọ́ lóòótọ́ náà ni Udofia bá ní kán lọ pè mí wá wọ́n á wé ebi kí ni ó kẹ́mi àti Udofia àbájá nìkan pé bá lọ làbúdó ọ́fíìsì ó ní àlántì àrátì náà láti kú ìgèsì ìjẹsàdẹ ní mí mi ò dé láì kí n parọ́ mo ní tòótọ́ ni bàbá ní ṣé o lè rí àtìkù yẹn mo ń kọ́ lọ́wọ́ ni omi ìtì kan tán oníṣẹ́ òun lè rí mo ló lè rí bàbá ní kí n lọ bó wá bàbá mo ń lọ ADC ẹ̀sìn mi lọ mo dẹ̀ bá àtìkù yẹn lórí tébù lóòótọ́ mo dẹ̀ mú lọ ó ka the first line báyìí ó wojú mi ó kà kejì ó wojú mi ó bá fi ó ní and you want to write this thing against me